àwọn ọlọ́pàá wà lójúṣẹ́ pàápàá lójú ọ̀nà Ìṣẹ́yìn Fákúté Ògbómọ̀ṣọ́ road yẹn àwọn ọlọ́pàá wà ń bẹ̀ àwọn operation burst àwọn náà tó wà ń bẹ̀ ààrẹ tó ń rọ àwọn operation burst náà táwọn náà kí wọ́n jọ kí wọ́n tún padà sẹ́nu iṣẹ́ wọn nítorí pé wọn kò ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní àwùrẹ̀ sẹ́lẹ̀ inú kó gbogbo wọn kúrò lójú ọ̀nà ṣùgbọ́n nísìnyí ẹ jẹ́ kí wọ́n padà gbogbo àwọn tí ń bá ń lọ tí ń bá ń bọ̀ wọn ò lè máa mọ̀ ọwọ́ òde tẹ àwọn kàńdá tó wà nínú rẹ̀ sí. àwọn wá fẹ́ kẹ́ gba àwọn èèyàn wa nímọ̀ràn àwọn kàńdá kan gbé nínú rẹ̀ sí tábàwọ̀ fídíò tí wọ́n ṣe pẹ̀lú bẹ̀rẹ̀ tí wọ́n gbé yẹn ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ pé kọ́kọ́ ní bóyá start ohun rẹ̀ kì í sún wọn Fúlàní kí ni tẹ̀lé sọ̀sì láàrin. gẹ́gẹ́ bí n tẹ̀ sọ àwa náà mọ̀ wípé àwọn alábọ̀dé ń bẹnu wa torí mo rántí ìgbà kan tí wọ́n ní ká lọ gbóòrán ká lọ rí wo bẹ̀ àrí pé ní gbóòrán àwọn ọmọ ìlú wa wọ́n ń fi ẹ̀sùn kan baálẹ̀ ẹ̀bẹ̀ tí ń gbalẹ̀ wọn fáwọn Fúlàní torí ayé gbogbo ẹ̀ka a sì dé àgbà àwọn Fúlàní bẹ̀ náà làwọn àmì pé ara kí wọ́n fún ọjọ́ pé tó ń fi ń ṣe gbogbo eré àkóbá ní ọ̀jẹ̀ fún lù àwọn tó ń gbé ọ̀dọ́ tí wọ́n mọ bí wọ́n ti wá ọmọ bí nǹkan bá dàrú nìsín wọ́n kàn lọ fẹ́ ní ẹ̀kan lé ẹ̀tírẹ́sì wọn so gẹ́gẹ́ bí tí wọ́n ń sọ àwa kan lẹ́wọ̀n ká mójútó ra wa àwọn alábọ̀dé ń bẹnu wa èèlò wọn fún wọn tí wọ́n á pé wọ́n fi ń gbàbọ̀dé òpẹ́ kí wọ́n máa fún wọn máa lù pé mo fún mo bọ̀ wọ́n máa lù òpẹ́ náà nù ṣùgbọ́n tí wọ́n yẹ dálẹ̀ ó ju tí wọ́n fún wọn lọ èyí gan ni wàhálà wa a ti ti sọ pàdé ìpàdé ni gbogbo lọ́balọ́ba náà ti dámọ̀ràn rẹ̀ dábàá àwọn gbogbo àwọn ọba ilẹ̀ tí ń bẹ ní gbogbo area ẹni pé tẹ́ ń bá ń wò area ni wọ́n fẹ́ máa gbà wọlé ní oríire ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ni àgbà yìí pé ọlọ́ọ̀bà wá sí àmójútó bẹ̀ iṣẹ́ tí ló ń gbé gbàrà tọ́rọ̀ ṣẹlẹ̀ ní ìlú náà ti jókòó gbogbo àti jókòó láti gbé àwọn ọdẹ dìde láti sọ fún wọn gbogbo ìloro Ògbómọ̀ṣọ́ kí wọ́n máa yípo rẹ̀ ká kí n tó ti ṣẹlẹ̀ kọ́ ọmọ náà wọ̀ bẹ̀ tó kù bá sì gbà mọ́ fò nígbà kó o bẹ̀ sì sọ̀rọ̀ à ń yìnbọn lórí tá a bá ní wọ́n máa lọ rè é yìnbọn yóò pa àwọn èèyàn la ìdúnàdúrà náà ni tàǹsì lágbẹ̀kẹ̀lé pé ìdúnàdúrà yóò wọlé torí pé gómìnà náà ti dá sí so gbogbo Ògbómọ̀ṣọ́ kí wọ́n máa ń fòyà kò sí ìyọnu Ògbómọ̀ṣọ́ máa ń ní ogun òjàjà kókó Ògbómọ̀ṣọ́ rí ogun sì lè wọlé tọ̀ wá àwa náà sì sọ. bàbá alájà wa ọ̀rọ̀ la gbọ́ láàárọ̀ àwọn èèyàn ti gbọ́ ní pé bóyá ọ̀dọ̀ ti yín lọ́hùn ni ó ti ṣẹlẹ̀ lónìí o oríire ni lọ́jọ́ Jímọ̀ ajá wà ní lónìí o ẹ gbọ́ sí lóòótọ́ ni àbí iṣẹ́ kófìrí kankan báyìí. Ẹlẹ́dùmarè ní járe ṣe rí ìpayà yìí tó ṣẹlẹ̀ ní agbègbè Oríire òun ló ń mú ẹ̀rù bà àwọn èèyàn wa tó wá fi dàbí ẹni pé tí wọ́n bá ti rí ọlọ́pàá tàbí ẹni tó wọ́n sọ olóògbé ìgbà pàwọn èèyàn náà tó wọlé wá irú nǹkan yẹn bóyá náà kọ̀ọ̀kan fèrè ní ọ̀nà àjá wa ó di pé àwọn obìnrin kálukú bẹ̀rẹ̀ sí lọ kọ́ ọmọ rẹ̀ nílé ìwé ṣùgbọ́n ní kété tí yẹn ti ṣẹlẹ̀ tí mo ti gbọ́ ni mo ti pín gbogbo àwọn agbófinró ẹ lọ síbi tí wọ́n láti kófìrí àwọn èèyàn yìí ẹ jẹ́ kí n gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo wọn lọ káàkiri wọn ní kò sí tó jọ ó dà wọ́n wà nílé ìwé community high school tí wọ́n ti ń ṣe wáìkì lọ́wọ́lọ́wọ́ wọ́n ṣe wáìkì lọ kò sí wàhálà kí ló wá dé gbogbo ayé ló ti ń gbọ́ pé àwọn agbébọn kọ́ra ti ilẹ̀ òun náà jára wọ́n ní kò sí tó jọ DPO bá mi sọ̀rọ̀ DSS bá mi sọ̀rọ̀ NSCDC bá mi sọ̀rọ̀ olórí àwọn tọ́wọ́ wọn ṣokùnfà ìtìjẹ́ Àmọ̀tẹ́kùn tó náà bá mi sọ̀rọ̀ àwọn fìjìláńtẹ́ wọn náà sọ̀rọ̀ wọ́n ní kò sí tó jọ ṣe rí tí mo ṣàkíyèsí pẹ̀lú àwọn èèyàn wà ní pé a máa ń sábà tètè dégbèsè lórí ìròyìn ẹlẹ́jẹ̀ láì ṣe ìwádìí tẹ́ bá tẹ̀ ṣàkíyèsí tó ṣẹlẹ̀ ní Oríire local government kì í ṣe àkọ́kọ́ ní tó sì fà á ní pé igbó ọba tó wà níbẹ̀ ó jẹ́ bí ẹgbẹ́ àsáwọ̀ ibi tí táwọn èèyàn fi lè sápamọ́ sí i nínú jẹ́ kó rọ̀ wọ́n lọ́rùn láti máa ṣe nǹkan ṣe ní agbègbè Oríire kí àwọn èèyàn tí ò wáyé wọn ní ó ti bẹ̀rẹ̀ láti Ògbómọ̀ṣọ́ lọ sí gbogbo Emirẹ́sà ní ìgbọ́n àwọn ìlú jìnnà síra wọn kúsẹ́kúsẹ́ lẹ́ẹ̀mọ̀kànlú ṣùgbọ́n ìwé sí lórí ilé ń bẹ̀ àwọn èèyàn tí wọ́n bá lérò pé irú àwọn èèyàn lè yàwó àdúgbò yẹn nígbà tí èèyàn kan lálàá ni èmi fẹ́ fi wọ́n lọ́kàn balẹ̀ wọn ò ní wá sọ́dọ̀ wa wọn ò sì ní wá èyí tí wọ́n sì wá tó ń ṣẹlẹ̀ yẹn àwa ọmọ náà ní ẹ̀jẹ̀ tó láṣẹ náà a fẹ́ fi dáhùn èèyàn wa lójú kábíyèsí wa nílẹ̀ Ògbómọ̀ṣọ́ His Imperial Majesty wọ́n ti pe ìpàdé pàjáwìrì tí lọ́balọ́ba tó jẹ́ jákèjádò ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ibẹ̀ láti ń bọ̀ tá a fi ń bá yín sọ̀rọ̀ gbogbo tá a lè ṣe láti lè múra pé kí ibi ọmọ wọlé tọ̀ wá mọ̀ gbogbo ẹ̀ láti gbogbo sọ lónìí àwọn tí irú ibi yìí sì ṣẹlẹ̀ sí wá sì foríkorí tọ́lọ́wọ́ fi dóòlà àwọn fún wa tí wọ́n fi dé wá bá wa láì farapa àwọn tí wọ́n ti lọ àbàwọ̀ kẹ́dùn ọlọ́run jẹ́ kí ó ṣẹlẹ̀ bílẹ̀ tó ṣẹlẹ̀ láàrin wa ní ṣókí káwọn èèyàn wa tó lọ bá ṣe ojú ọ̀nà lọ ọ̀fọ̀ ò lè fi rúmú gbámọ́ ọlọ́run sì ní ìgbàlẹ̀ láàrin wa mọ́ torí náà
àwọn fi dá wọn lójú kan fọkàn balẹ̀. ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí láti ẹnu bàbá wa lájà wà gbogbo èyí tẹ̀ ń gbé kiri torí kọ́ tèmi ti ẹ̀gbà láàárọ̀ yìí àjà wà ni o sẹ́ẹ̀tì gbọ́ báyìí kò sí tó jọ bẹ́ẹ̀ lájà wà o ẹ mọ̀ jẹ́ kí a mọ dẹ́rù bara wa mọ́ tọ́ ó dàbí mo gbọ́ pé bàbá fakútẹ̀ náà torí information kan tí wọ́n ní ọ̀nà àlàwà kálásù yìí téèyàn bá gbà lọ sẹ́yìn gbogbo ọjọ́ Friday Saturday wọ́n ti ń dẹ́rù bá àwọn èèyàn gbogbo information wọn sẹ́ndẹ̀ lórí WhatsApp pé tọ̀ àwọn bá dì sí ń bẹ lọ́nà yẹn o gbogbo ẹni tẹ́ bá ń lọ ìsẹ́yìn tẹ́ bá ń lọ Ìbàdàn tẹ́ bá gba èyí tẹ́ bá ń gba fakútẹ̀ yìí lọ ẹ mọ́ gbàbẹ̀ yẹn mọ́ o bàbá sí lóòótọ́ ni. lóòótọ́ ni bí a ṣe kà á lórí social media náà nìyẹn ṣé ẹni ṣòro tá a sì ní ìròyìn tí ò fẹsẹ̀ múlẹ̀ ìròyìn ẹlẹ́jẹ̀ táwọn èèyàn wádìí rẹ̀ tí wọ́n tó gbé sórí ẹ̀rọ ayélujára ó ń fa wàhálà o. ẹ̀yin ará social media sẹ́yìn náà gbọ́ báyìí bá ti ń sọ̀rọ̀ yìí. kò sí wàhálà kankan lójú ọ̀nà sẹ́yìn sí Ògbómọ̀ṣọ́ kò sí wàhálà kankan nítorí pé àwọn ọlọ́pàá ni wọ́n ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ẹ jẹ́ kí n sọ pé kí n kan sára sí àwọn ọlọ́pàá ti kù yìí nítorí ní Fakútẹ̀ wọ́n ní base níbẹ̀ ní ẹ ti ń dúró àná gan àbí ìjẹta tá a lọ ànájà ilẹ̀ kan pè mí pé ń gbọ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ Fakútẹ̀ kí ni nǹkan tó mo ní mùsùlùmí Fakútẹ̀ Ògbómọ̀ṣọ́ mo wà ó ní kí n máa sáré lọ sìn wọ́n dàbẹ́ ni pé wọ́n ti mú àwọn kan o tó ní bí náà bá sáré lọ nígbà tí mo dé sport táwọn ọlọ́pàá ti ń dúró yẹn wọn ò bẹ́ nìkankan àwọn union táwọn náà máa ń jáwé mi ò bẹ́ nìkankan mo láti sáré lọ sí yard àwọn RCC àbí kí ni pé Greenberg mo bá security tó wà bẹ́ẹ̀ wọ́n security nígbà nǹkan bá bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ó ní tòótọ́ ni ó ní wọ́n gbé ọkọ̀ black car kan ní ń gbé bọ̀ ó ní wọ́n rí pé àwọn mẹ́ta ló wà nú ẹ̀ àwọn ọlọ́pàá yẹn wá suspect wọn ìyẹn bá dá wọn dúró wọ́n ti dá àwọn ọlọ́kadà dúró ṣùgbọ́n nígbà tí wọ́n rí àwọn oníyẹn wọ́n ní káwọn ọlọ́kadà máa lọ wọ́n wá fókọ̀ sórí àwọn wọ́n ní kí wọ́n ṣe bùtù wọ́n nígbà tí wọ́n ṣe bùtù wọ́n rí báàgì méjì wọ́n ní báàgì kan wọ́n bógún bẹ̀ tọ́pọ̀ rẹpẹtẹ wọ́n ní báàgì kejì wọ́n bá ohun ìjà ń bẹ̀ kí ló wá ṣe tí wò tẹ̀lé ó lóun lè tẹ̀lé ẹ lọ nítorí pé ibi tí wọ́n gbà òun fún gẹ́gẹ́ bí security white man kan tó ń ṣiṣẹ́ tó jẹ́ ìjìnlẹ̀ àwọn bẹ̀ ẹni àtìgbà yẹn làwọn náà ti monitor títí ẹ ti gbé dé Ìkòyí ìgbà tí wọ́n gbé dé Ìkòyí DPO ń rí nítorí wọ́n lọ́rọ̀ àní dáadáa fún wàhálà ètò ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n ṣàgbọ́ títí alẹ́ àná wípé mátà yẹn wọ́n ní kí wọ́n máa kó lọ sí Ìbàdàn ni tó mo fẹ́ fi eléyìí tó àwọn èèyàn wa lójú wípé àwọn ọlọ́pàá wà lójúṣe pàápàá lójú ọ̀nà Ìsẹ́yìn Fakútẹ̀ Ògbómọ̀ṣọ́ road yẹn àwọn ọlọ́pàá wà ń bẹ̀ àwọn operation boss àwọn náà tó wà ń bẹ̀ ààrẹ tó ń rọ àwọn operation boss náà táwọn náà kí wọ́n jọ kí wọ́n tún padà sẹ́nu iṣẹ́ wọn nítorí pé wọn kò ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní àwùrẹ̀ sẹ́lẹ̀ inú kó gbogbo wọn kúrò lójú ọ̀nà ṣùgbọ́n ní ìsìn ẹ jẹ́ kí wọ́n padà gbogbo àwọn tí ń bá ń lọ tí ń bá ń bọ̀ wọn ò lè máa mọ̀ ọgbọ́n ò lè tẹ àwọn kàńdá tó wà nù rẹ̀ sí bọ́rọ̀ ṣe rí nìyẹn. sẹ́gbọ́n kò sí nǹkan tó ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ Fakútẹ̀ o gbogbo ìtẹ́ lọ́sẹ̀yìn ẹ̀ mọ̀ lọ lálàáfíà kò sí ìyọnu. torí tí èmi kàn fẹ́ sọ nípa nǹkan tó ṣẹlẹ̀ ni pé àgbà àwọn ọba kọ̀ọ̀kan yẹn aṣọ níbi ìpàdé ìlénì pé àwọn àlejò kọ̀ọ̀kan tí ń bẹ nù lù bí àwọn alágbàṣe kankan tán wá àwọn àtọ̀rìn wáyé wọ́n gbọ́dọ̀ pẹ́ ní àní tó bá kún wá kí wọ́n lè sí gbogbo nǹkan wọn kí wọ́n ya fọ́tò kí gbogbo wọn ní píṣọ̀ kí wọ́n ládírẹ́sì tí wọ́n bá dáná kẹ́lẹ́ mọ́ gbogbo information táwọn yẹn ń rí tí wọ́n fi ń lé mọ́ gbogbo tí wọ́n ń lọ àwọn kan ló wà jẹ so bí ọba jára lé yọjà ara òde ṣùgbọ́n àwọn tó dàbí pé àfúrásì nù tí wọ́n ṣe ẹ̀yà wa eléyìí sọ̀rọ̀ eléyàmẹ̀yà o tí yẹn bá kówèrè tí ọba máa wọ̀n ẹ̀wẹ̀rẹ̀ ọ̀dà kan rò so ìmọ̀ràn ta fún gbogbo àwọn lọ́balọ́ba ní gbogbo agbègbè nu pé gbogbo àwọn alágbàṣe kankan tí wọ́n ti pọ̀ gánsì l'Ógbómọ̀ṣọ́ wọ́n ti pọ̀ lọ́dọ̀ tiwa mọ́sìkì làwọn míì sùn gbogbo ètò ẹni mo ti ń ṣe lábẹ́nú ó lè fẹ́ gbogbo wọn papọ̀ gan èyí tí n bá rí pé kò bá fẹ́ ṣe kíní bóyá yọ̀ lọ́wọ́ pé àwọn ọlọ́pàá wa ìfẹsì wọ́n wá dá sí àárín yẹn bóyá màá ṣe torí Ọlọ́run náà wà lọ́wọ́ àní rí bílẹ̀ òdòkèrè àní lókèrè náà Ọlọ́run ní járí bí. Ògbómọ̀ṣọ́ north south orí ajá Olúwa àti Sùúrùlérè gbogbo wọn ni aṣojú wọn bẹnu ní agbára pẹ̀lú wa.